A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹbí olóògbé alága àná fún Nigerian Exchange Group Abímbọ́lá Ògúnbànjọ tí ó di olóògbé nínú ìjàmbá ọkọ̀ òfurufú Helicopter California tí ó wáyé nínú oṣù kejì ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ lánàá tako iléeṣẹ́ US Helicopter. Ọ̀gá àgbà àná fún Access Holdings Dókítà Herbert Wigwe, ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọkùnrin rẹ̀ náà ṣègbé sínú ọkọ̀ òfurufú helicopter lọ́jọ́ burúkú èṣù gbomi-mu ọ̀hún. Ẹbí Ògúnbànjọ ni wọ́n ní wọn ìbá má ti jẹ́ kí ọkọ̀ ọ̀hún gbéra nígbà tí wọ́n mọ̀ wípé ojú ọjọ́ ò dára. Nínú oṣù kejì ni Wigwe, ìyàwó pẹ̀lú ọmọkùnrin di olóògbé lẹ́yìn ìjàmbá ọkọ̀ òfurufú helicopter tí ó wáyé ní ìlú California nítòsí ẹnu ibodè Nevada, orílẹ̀-èdè United States of America. Àwọn ẹbí Ògúnbànjọ sọ nínú ẹ̀sùn tí wọ́n pè sí ilé-ẹjọ́ lánàá wípé iléeṣẹ́ ọkọ̀ òfurufú Orbit Air ṣe àṣemáṣe pẹ̀lú bí wọ́n ṣe gbé ọkọ̀ sọ́nà pẹ̀lú wípé ojú ọjọ́ kò dára. Agbẹjọ́rò ẹbí Ògúnbànjọ Andrew C. Robb fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹbí Ògúnbànjọ ń béèrè ìdáhùn àti àlàyé answers and accountability. Robb sọ fún akọ̀ròyìn wípé helicopter kì í ṣe dáadáa nígbà yìnyín, kò yẹ kí ọkọ̀ ṣiṣẹ́ rárá. Ìyàwó àti àwọn ọmọ méjì ni wọ́n pe ẹjọ́ sí San Bernardino County Superior Court tako Orbit Air àti ọ̀gá iléeṣẹ́ wọn Brady Boas lórí ẹ̀sùn àìṣàmójútó àti ìpànìyàn lọ́nà àìtọ́, ṣùgbọ́n National Transportation Safety Board ń ṣe ìwádìí ìjàmbá ọkọ̀ yìí lọ́wọ́. Ìwádìí àkọ́kọ́ nínú oṣù kejì ni ó ṣe àfihàn ojúnà ọkọ̀ òfurufú àti ibi tí ó wó kalẹ̀ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀sọ́lọ̀ ti ìlú Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó, Ọba Kabir Agbábíàká ti di olóògbé. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Council Ìsọlọ̀, Ọlásọjú Adébáyọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, ètò ìsìnkú wáyé láago 4 ìrọ̀lẹ́ àná sí ilé rẹ̀ tí ó wà ní ojúlé 3 sí ojúlé 5 òpópónà Akíbáyé ní ìlú Ìsọlọ̀ gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Ọba Kabir Agbábíàká Adéọlá Olúṣìkẹta di olóògbé lánàá ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 lẹ́ni ọdún 64. Kí Ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. Èyí ń wáyé bí a ṣe gbọ́ wípé aṣòfin àná láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìpínlẹ̀ Kogi Honorable Mohammed Idris náà ti di olóògbé. Mohammed jẹ́ ọmọ gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Ibrahim Idris tí ó ń ṣaṣojú Anpa, Ọlámábòrò àti Ọ̀málá Federal Constituency ní ilé kékeré ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Ìròyìn jábọ̀ wípé olóògbé yìí ṣubú lulẹ̀ ní kété tí ó kírun yídì ní ilé rẹ̀ ní ìlú Àbújá lánàá Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó lánàá yọrí sí bí àgbàlagbà méjì ṣe jábọ́ sínú omi òkun láti inú ọkọ̀ akérò ẹlẹ́ni 18 18-seater bus. Alámòjútó agbègbè fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA Ibrahim Fárinlóyè ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde. Ó ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orí omi ti ń ṣe àwárí àwọn èrò ọkọ̀ méjèèjì tí wọ́n jẹ́ ọkùnrin kan obìnrin kan. Fárinlóyè sọ fún akọ̀ròyìn News Agency of Nigeria NAN wípé ìjàmbá yìí wáyé nítòsí Adéníjì Àdèlé àti wọ inú erékùṣù Èkó lórí afárá ẹlẹ́ẹ̀kẹta. Ó ní eré àsápajúdé tí dẹ́rẹ́bà ọkọ̀ ń bá bọ̀ ni ó mú yà kúrò lójú náà lọ ṣẹ́rí mọ́ irin tí wọ́n fi dáàbò ọ̀nà pẹ̀lú àwọn ẹlẹ́sẹ̀ ìrìnnà. Ó ní èyí ló fi agídí ti àwọn èrò méjì yìí kúrò nínú ọkọ̀ jù wọ́n sínú ibú omi òkun ìpínlẹ̀ Èkó. Gbogbo àwọn tí ó fi ara pa ni wọ́n ti kó lọ ilé ìwòsàn nítòsí bí àwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ wíwá àwọn tí wọ́n jábọ́ sínú omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
mínísítà tó ń ṣàmójútó ìgbáyégbádùn aráàlú tí wọ́n jáwé gbélé-e fún dókítà Betta Edu ti lérí láti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ tako British Broadcasting Corporation (BBC) lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Edu ṣe àfihàn yìí nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí ọ́fíìsì BBC tí ó wà ní ìlú London nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ àgbà amòfin Chikezolu Ojukwu. Gẹ́gẹ́ bí lẹ́tà náà ti ṣàlàyé, Edu ní BBC jábọ̀ ìròyìn wípé wọ́n rí £30 bílíọ̀nù gbà ní ọwọ́ rẹ̀ lórí ìwádìí ẹ̀sùn màgòmágó owó tí àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Agbẹjọ́rò ṣe ẹ̀sùn wípé ìròyìn tí BBC jábọ̀ kìí ṣe òtítọ́, èyí sì ti fi tàbùkù bá orúkọ oníbàárà rẹ̀, Edu. Ojukwu ní kí BBC kó ọ̀rọ̀ wọn jẹ nínú àfihàn mìíràn, kí wọ́n sì tọrọ àforíjì lójú gbogbo ènìyàn lórí ọ̀rọ̀ yìí láàárín wákàtí 48, bí ó ti sọ wípé oníbàárà rẹ̀ ti kojú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà orúkọ, reputational damage, psychological trauma àti anguish látàrí àfihàn tí wọ́n ṣe lòdì sí Edu. Bákan náà ni Edu ń béèrè fún $50 mílíọ̀nù gẹ́gẹ́ bí owó gbà-má-bínú bí ó ti lérí láti gbé ìgbésẹ̀ ilé-ẹjọ́ tako BBC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìpòrúru ọkàn ti bẹ́ sílẹ̀ bí àrùn ibà lásà ṣe ń fojoojúmọ́ gbilẹ̀ sí i lórílẹ̀‐èdè Nàìjíríà, pẹ̀lú àkọọ́lẹ̀ ẹ̀sùn tí ó lé l'100 láàrin ìpínlẹ̀ 16, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ Nigeria Center for Disease Control and Prevention (NCDC). Láàrin ọjọ́ 26 oṣù kejì àti ọjọ́ 3 oṣù kẹta, tí í ṣe àárín ọ̀sẹ̀ kan, ni wọ́n ṣe àkọọ́lẹ̀ 20 ikú tí ó wáyé látara àìsàn lásà, pẹ̀lú ẹ̀sùn 109 cases láàrin ìpínlẹ̀ 16. NCDC ṣe àpèjúwe àìsàn lásà gẹ́gẹ́ bí àrùn tí ó dìrọ̀ mọ́ dída ẹ̀jẹ̀ tí ó ń tàn sí ara ènìyàn láti inú oúnjẹ tàbí ohun èlò tí eku tí ó bá ní àrùn yìí bá gbé ẹnu sí. Lára àwọn àpẹẹrẹ ibà lásà láti rí ẹ̀fọ́rí, ọ̀nàfun dídùn, ìgbẹ́ gbuuru, ara ríro, àyà dídùn, nígbà mìíràn ẹ̀jẹ̀ dídà láti etí, ojú, imú, ẹnu àti ibi tí ó bá lójú ihò láti ara. Àjọ NCDC ní pẹ̀lú gbogbo akitiyan wọn, orílẹ̀-èdè túbọ̀ ń kojú ẹ̀sùn àìsàn yìí sí i. Ènìyàn tí ọjọ́ orí rẹ̀ wà láàrin 31 sí 40 years ni àìsàn yìí máa ń sábà kọlù. Lára àwọn ìpínlẹ̀ tí àìsàn yìí ti tàn ká láti rí Ondo, Bauchi, Edo, Benue, Ebonyi, Kogi, Kaduna, Taraba, Enugu, Delta, Jigawa, Adamawa, Anambra, Rivers, Ogun àti Ọ̀yọ́. Ìwádìí yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé 62% ti gbogbo ẹ̀sùn tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ni ó wá láti ìpínlẹ̀ Ondo, Edo àti ìpínlẹ̀ Bauchi, nígbà tí 38% yòókù wá láti àwọn ìpínlẹ̀ 13 yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni àjọ tó ń bójútó oúnjẹ àti egbògi National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) kéde wípé àwọn ti gbégi dí títà ọṣẹ ìwẹ̀ Dettol Luxury Bar Soap ní Nàìjíríà. NAFDAC ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí èròjà butyrphenyl methylpropionate tí ó wà nínú rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àjọ NAFDAC lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, European Union (EU) gbégi dí ọṣẹ yìí látàrí wípé ó lè ṣe ìpalára fún àti rí ọmọ bí ẹni bá ń lò ó, ó lè fa ìpalára fún ọmọ inú aláboyún, bákan náà ó lè kóbá ìta ara ènìyàn tí ó bá ń lò ó, skin sensitization. Bí ó tilẹ̀ jẹ́ wípé ohun èlò yìí kò sí nínú àkọọ́lẹ̀ dátábèsì NAFDAC, ṣùgbọ́n wọ́n gba àwọn tó ń kó o wọlé, tó ń pín in ká, alágbàtà àti aráàlú tó ń rà á fún lílò ní ìmọ̀ràn kí wọ́n ṣọ́ra pẹ̀lú rẹ̀, kí wọ́n má kó o wọlé mọ́ láti òkè òkun, pín in kiri tàbí tà á fún lílò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àjọ elétò ìdánwò Joint Admissions and Matriculation Board (JAMB) ti sọ wípé notification slip tó ń ṣe àfihàn ọjọ́ àti gbọ̀ngàn fún ìdánwò UTME fún ọdún 2024 ti délẹ̀. Kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fi orúkọ sílẹ̀ fún ìdánwò lọ tẹ̀ ẹ́ jáde. Agbẹnusọ àjọ JAMB Dókítà Fabian Benjamin ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní, bí ó ti rọ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti fi orúkọ sílẹ̀ fún ìdánwò tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2024 lọ tètè tẹ notification slip wọn jáde lórí ẹ̀rọ kí ó tó àkókò, kí wọ́n lè mọ ibi tí wọ́n pè wọ́n sí fún ìdánwò, pẹ̀lú àwọn ìròyìn mìíràn tí ó ṣe kókó fún ìgbáradì ìdánwò UTME. Ó ní kí wọ́n tó lè tẹ ìwé pélébé yìí jáde, akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe àbẹ̀wò sí orí ẹ̀rọ alátagbà www.jamb.gov.ng kí wọ́n tẹ 2024 UTME slip printing, kí wọ́n fi registration number wọn sí i kí wọ́n tó wá tẹ print. Kò sí ibi tí wọn kò ti lè tẹ slip wọn jáde níwọ̀nba ìgbà tí ayélujára íńtánẹ́ẹ̀tì bá ti wà lórí ẹ̀rọ kọ̀m̀pútà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèré orílẹ̀-èdè Nàìjíríà Actors Guild of Nigeria (AGN) ti kéde ìpapòdà ọ̀kan lára àwọn òṣèrékùnrin John Paul Odonwodo tí gbogbo ènìyàn mọ̀ sí Junior Pope. Bí a kò bá gbàgbé wípé lánàá ni òṣèré yìí pẹ̀lú àwọn 3 mìíràn di olóògbé nínú ọkọ̀ ojú omi tí ó dojúdé sínú odò Annam, ìpínlẹ̀ Anambra, níbi wọ́n ti ń ya sinimá. Lówùúrọ̀ òní lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ààrẹ AGN Emeka Rollas ti sọ wípé òun kọ́kọ́ kéde pẹ̀lú inú dídùn wípé Junior Pope ṣì wà láàyè nígbà tí òun ṣàkíyèsí wípé ọmọ ìka rẹ̀ ń mì. Ó padà jọlọ́run nípè lẹ́yìn tí gbogbo ìgbìyànjú àti dá ẹ̀mí rẹ̀ padà já sí pàbó. Ó fi kún un wípé ilé ìwòsàn tó dáńgájíá 2 ni ó gbìyànjú lé e lórí, ṣùgbọ́n gbogbo rẹ̀ yé Ọlọ́run. Wọ́n padà pàdánù rẹ̀. Wọ́n ṣe àwárí òkú Ọ̀gbẹ́ni Friday, ṣùgbọ́n wọn kò tíì rí àwọn òkú 3 yòókù. Èyí ti wá mú kí AGN kéde gbígbégi dí lílo orí omi fún yíya sinimá. Ìjàmbá ọkọ̀ ojú omi yìí wáyé nínú sinimá tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ìdàkejì Ayé (The Other Side of Life) láti ọwọ́ Adamma Luke. Wọ́n ní àwọn bẹ́gi dí gbogbo sinimá tí ó bá nílò etí omi àti wíwọ ọkọ̀ ojú omi pẹ̀lú àìlọ́jọ́ indefinitely. Bákan náà ni wọ́n kéde wípé òṣèré kankan ò gbọdọ̀ ṣiṣẹ́ pẹ̀lú Adamma Luke tí í ṣe olóòtú bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn òkú yòókù, kí Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.